kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè. Èní ni ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni àwọn ìyanu titun. Àkọ́sórí wa tarí nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 19 ẹsẹ̀ 12, èyí tó kà báyìí wípé tó bẹ́ẹ̀ tí a fi mú aṣọ àti aṣọ ìnuwọ́ rẹ̀ tọ àwọn olókùnrùn lọ, ààrùn sì fi wọ́n sílẹ̀, àwọn ẹ̀mí búburú sì jáde kúrò lára wọn. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Nígbà tí Ọlọ́run bá fẹ́ tẹ́ pèpele fún àwọn ohun titun, ó máa ń bẹ̀rẹ̀ nípa fífi iṣẹ́ ìyanu titun àti ìbùkún titun fúnni. Nígbà tí ó fẹ́ gba àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú ìsìnrú ní Íjíbítì, ó bẹ̀rẹ̀ nípa fífi ọ̀pá Mósè ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu tí ẹnikẹ́ni kò rí rí, èyí tí a lè rí nínú ìwé Ẹ́kísódù orí 4 ẹsẹ̀ 17. Nígbà tí Jésù wá láti dá májẹ̀mú titun sílẹ̀, ó ṣe ọ̀pọ̀ àwọn iṣẹ́ ìyanu titun tí àwọn ènìyàn sọ pé wọn kò rí rí, èyí tí a lè rí nínú ìwé Máàkù orí 2 ẹsẹ̀ 12. Bákan náà, nígbà tí àkókò tó fún àwọn àpọ́stélì láti gbé ìyìn rere kọjá Jerúsálẹ́mù lọ sí Samaria, Jùdíà àti àwọn ibi mìíràn ní ayé, òjìji Pétérù bẹ̀rẹ̀ sí ní mú àwọn aláìsàn lára dá, èyí tí a lè rí Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 5 ẹsẹ̀ 15. Fúnra mi, mo ti ṣàkíyèsí pé nígbàkúgbà tí Ọlọ́run bá fẹ́ gbé wa sókè ní RCCG, ó máa ń bẹ̀rẹ̀ nípa fífi iṣẹ́ ìyanu titun hàn tí a kò tíì ní láàrin wa rí. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n ń sọ ìrírí wọn níbí. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, ìpàdé àjọṣepọ̀ Full Gospel Businessmen Fellowship ti gbogbo àgbáyé kan wáyé ní Port Harcourt, ìlú kan ní apá gúúsù Nàìjíríà. Wọ́n sì pè mí láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ èyí tó dá lórí ìfàmìòróyàn tuntun. Bí mo ṣe ń sọ̀rọ̀, mò ń ṣe àwọn àpẹẹrẹ àwọn ohun tí Ọlọ́run nínú àánú rẹ̀ ti ṣe nípasẹ̀ mi. Nígbà tí àkókò tó láti máa lọ sí ilé, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí dàgìrì débi pé wọ́n ní láti darí mi lọ sínú ọkọ̀ mi.